ọ̀rọ̀ kan tí àwọn èèyàn ń fà káàkiri ìgboro wọ́n ní Mercy Aigbe bí ó bá ṣe pé ó fẹ́ ṣe lọ́ńṣì kan bí ilé ò bá jó fóònù ó jí fóònù lọ ìgbà kan nílé mọ̀mọ́ jó ìgbà kan ní dúkìá sọnù. nǹkan máa ṣẹlẹ̀ yẹn ó sure life is ṣé ní báwo ló ṣe máa ń sọ ọgbà ẹ̀mí tó wọ́n máa gùn gan. ojú ẹ̀ ní láti rí. it's just normal but àdúrà tọkàn wọn máa gbà ní pé gbogbo whatever it is tí ó bá máa wá sọ́dọ̀ wa kọ́ lọ́wọ́ máa gbé wa borí. And then àwọn nǹkan tó ṣẹlẹ̀ gan ṣe big deal nígbà tí ó ṣe pé bóyá èèyàn ṣàìsàn àbí èèyàn kú àbí kìíní fóònù sọnù yẹn wá ní pé nǹkan ṣẹlẹ̀. àwọn ló ń kàrà mọ̀. èmi gan ti lọ sí ìtìrì tí mo gbàgbé fóònù mi sórí ìtìrì. gbogbo ìta máa ń rí bàbá yìí gentle ẹ̀gbọ́n mi gentle wòye sọ̀rọ̀ àwọn àti pé àwọn náà wọṣọ wọn ṣe bí obìnrin wọn ṣe gbẹ. alájò ṣe tí o tẹ bá ti bá wọn ṣiṣẹ́ one on one tẹ bá wọn wà lórí set one on one èmi torí pé mi kàn máa ṣe àlàwọn èèyàn ṣe máa rò pé kìíní kọ́ mọ́ fojú. àyípọ̀ èèyàn dáadáa ni kàwú mi kí ló tẹ̀lé. èèyàn dáadáa ni wọ́n bọ̀ mo kàn máa ń gbà mí ti bá àwọn èèyàn máa wò pé Mercy ló ń ti ọkọ ẹ̀ kó máa ṣe kìíní mọ̀ rò pé ọkọ mi wọ́n jẹ́ èèyàn tó yẹ pé wọ́n wà very determined and then ajọ́ máa ń ṣiṣẹ́ pọ̀ ni. ìfẹ́ ni o kéèyàn tó wọnú Islam pẹ̀lú ọkọ èèyàn ìfẹ́ ni o àbí ìfẹ́ kọ́ ni. ṣé aya dìhónà ẹ pariwo kínní ó fẹ́ tó bí ọdún mẹ́ta méjì kan tó á rí. èwo tún lọ ọdún mẹ́ta méjì wọ́n náà pé ìmọ̀ ńlá kì í máa kà. àbí ibi tí ìnájà wà ní ìnájà ni. ẹgbẹ́ nítorí ebi ò tiẹ̀ ka comment. mo lọ fún audition yẹn 4 stages ni tó pẹ́ tẹ mọ̀ lẹ́fẹ́ lò kò yí nídìí kẹ́ máa audition ká máa wá ká máa dà wá láàmú náà ó bá ní nítorí ẹ̀ lòun ṣe ní kí súnmọ́ òun pé tí bá súnmọ́ òun dáadáa tí bá ń bá òun ṣe wọ́n á ti mọ̀ mí. kẹjọ mo ṣe wọlé wọ̀de. ẹ wo omi jábọ́ lójú mi lọ́jọ́ yẹn. inú bí mi báyìí. ẹ̀tọ́ wọn ti báǹkì. mo kọ̀ wọ́n pé ọlọ́run ọba ìgbà ìkẹrẹ mo lè ṣe máa ń hot mo kọ̀ mú yẹn mo kọ̀ yá dànù mi lé mi nǹkan tí mo earn òun ni máa ṣe December yìí ọ̀sásàn padà bọ̀ fíìmù tẹ̀wé yẹn ó ń padà bọ̀ ní December. ètò ńlá ti dé ètò bàbá ètò Oyinmomo. ètò ńlá ti dé ètò bàbá ètò sẹ́ Oyinmomo. ẹ pè é kí n gbọ́ná Oyinmomo 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 Oyinmomo. ẹ pè é kí n túbọ̀ Oyinmomo 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 Oyinmomo. ẹ káàbọ̀ sí orí ètò máa ní Oyinmomo lẹ́tọ̀ ètò náà ní Oyinmomo láti àgbàlá AK Media Concept níbi tí a ti ń dábìí ẹdun tí a ti ń rọ̀bì ìwé tí a ti ń sè tí kìíní wọn sì ń jiná dáadáa a ti lọ sí àlùkò àwọn òṣèré tíátà tẹ́ bá ń gbọ́ pé ẹja ńlá ni ìwọ̀ mi gbé lónìí àdúgbò lọ́wọ́ wa aláwọ̀ dàbí tí tó ṣọ́ wọn débi ẹ̀ sì gbádùn wọn dáadáa ìyá wa aya wa nílẹ̀ ìgbóná ẹ mọ̀ káàbọ̀ o. ẹ ṣeun gan mo dúpẹ́ so ọmọ ògbónà ni. ìgbónà ni sáré olúpàkó. àwọn ọkọ mi lè jẹ́ ni. ẹ̀ẹ́kún o. káwù mi. káwù bẹ́ẹ̀ ni. kí ká tó wọnú ètò ẹni kọ́ kì í ná pé tó àní ṣòfò ẹ̀mí àní ṣòfò ọmọ àní ṣòfò ara èyí tó ṣẹlẹ̀ pẹ̀lú ògbọ́ ìlọ́po orí ọlọ́run bá fi dá padà fún yín ẹ kú ti fóònù yín. ẹ wo lágbára ọlọ́run ṣàánú wa ọlọ́run ṣàánú wa. Mercy Aigbe ẹ jẹ́ káwọn èèyàn mọ ẹni tó ń jẹ́ bẹ́ẹ̀ gan-an. orúkọ mi ni ẹ ti dá yẹn Mercy Aigbe Adeoti. Mo jẹ́ òṣèré theatre mo dẹ̀ ti ṣiṣẹ́ yìí sìn àti tó bí 20 ọdún is like 20 years. Yeah. And ó mà lè. òun náà ni mo sọ ma ti ju bẹ́ẹ̀ lọ. ó ti ju bẹ́ẹ̀ lọ. ó ti ju bẹ́ẹ̀ lọ. tó yà ti jọ wà náà ó pẹ́ fa. bẹ́ẹ̀ni ọpẹ́ díẹ̀. so then mo ní ọkọ ẹjẹ máa permit ìwà máa fòyìnbó díẹ̀ sí. ìyẹn ti ẹ mọ̀ ràn yín lọ́wọ́ ìyàwó mi gbọ́dọ̀ ọkùnrin ìyàwó mi lẹ́gbẹ̀ẹ́. and mo lọ́mọ méjì. àdúpẹ́. alhamdulillah mo dẹ̀ jẹ́ mo tún máa ń ṣe business by the side so I'm also an entrepreneur. So mo jẹ́ ẹni tó jẹ́ wípé tí bá fẹ́ ṣe nǹkan mo máa ń fẹ́ kí ṣe regardless mi ò ń gba no fún answer mo máa ń push very hard
ojú ti rí o ojú ti rí even ṣẹ́rí even nídìí iṣẹ́ tá à ń ṣe ojú ti rí àmọ́ ọpẹ́ ní fọlọ́ níbi tá a bá dé. tẹ́ bá lójú ti rí láwọn tí wọ́n ní wọ́n ètè ṣoore nídìí iṣẹ́ yìí wọ́n ní Mercy náà wà ń bẹ̀ o. ọpẹ́ ní fọlọ́. ẹ wọlé kò ju ọdún méjì lọ tí lọ́tún lósì káàkiri. ó ju ọdún méjì lọ. bó lè ṣe ń gbà náà lọ́hùn. ó ju ọdún méjì lọ bọ̀ ọpẹ́ ní fọlọ́. Kí tó bẹ̀rẹ̀ sí máa ṣiṣẹ́ iná mo iléèwé gíga mo kọ́ iṣẹ́ yìí. níbẹ̀ náà ìyẹn mo ṣe theatre arts ní University of Lagos. So ìgbà tí mo ṣe tán mo kọ́ lọ ṣiṣẹ́ bank torí pé bàbá mi wọ́n ti dolóògbé sí kọ́lọ́hún túbọ̀ máa tẹ̀lé fún wọn. wọ́n tẹ̀lé mú jẹ́yàn tó yẹ pé mo ti bá ní determination ti bá wà determined pé mo fẹ́ ṣe nǹkan báyìí. máa ṣe especially ti bá wà convinced pé kí ní ìṣe mo ní passion fún òun mi ṣe ẹlẹ́dàá mi rọ̀ mọ́ máa ṣe ni. So mo ṣiṣẹ́ ní bank nígbà tí mo ṣe tán nílé ìwé kíkà mo ṣiṣẹ́ ní bank fún ọdún mélòó kan bọ̀ wá tó yá ṣé mo kí ni ẹ̀ṣẹ̀ máa ń gbé mi nínú ọmọ bí kí dé láti fi iṣẹ́ kí n máa wo TV àkọ́kọ́ máa sọ pé Mercy. kẹ máa láwọn ògògó àwọn ìrètí ń gbà yẹn lọ́hùn. bẹ́ẹ̀ ni kọ́lọ́n tí wọ́n máa fọwọ́ kẹwọn gbogbo wọ́n wò pé ibi tó yẹ kó wà ní sọjọ́ kan mo kàn tiẹ̀ resign pé iṣẹ́ mo kàn tó ṣẹlẹ̀ mo máa follow dream mi mo máa follow path mi nǹkan tí mo fi pọ̀ lọ́hùn nǹkan tí mo yàn ní mo fẹ́ ṣe so bí mo ṣe resign tí mo bẹ̀rẹ̀ sí máa ṣiṣẹ́ tẹ́tà ni ìgbà tí mo kọ́ bẹ̀rẹ̀ kò easy o ẹ mọ̀ bí ká lọ location fún ọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ mẹ́ta kó máa fún wa lówó. location fíìmù english jẹun àbí Yorùbá ń gbà. òkè ìgbà tí mo kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú English bọ̀ ṣe mo English yẹn lé gan-an báyẹn sọ̀rọ̀ mi kan òun náà òṣèré theatre lọ́nà òun náà ó wá sọ pé Mercy ó fine o lè sọ Yorùbá ó ṣe try àwọn Yorùbá náà kó cross over kó ṣe Yorùbá ó ṣàwọ̀ pé nítorí mo tiẹ̀ ti wà discourage mo tiẹ̀ ti tún fẹ́ lọ gbọ́ pálí mi gan pé kí tún lọ wọ CV mi pé kí lọ wáṣẹ́ sí báǹkì mi torí ìgbà yẹn bank àti telecommunications ló ń rìn ó ṣàwọ̀ encourage mi pé kí má give up má lókè so luckily for me mo ní ẹ̀gbọ́n kan gbà yẹn uncle Murphy lórúkọ wọn àwọn lọ sọ pé Wẹ̀mọ́lú Paul ọ̀rẹ́ mi ni jẹ́ introduce ẹ̀ sí Wẹ̀mọ́lú Paul ó dàbí pé ó fẹ́ ṣiṣẹ́ and all that being that ó ṣe tẹ́tà tó ń kú ẹ̀mí bá gbọ́ pé ó ṣe tẹ́tà at least wọ́n máa fẹ́ support bí wọ́n ṣe introduce mi sí uncle Wẹ̀mí nìyẹn nígbà tí mo ṣe audition káṣá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bí mo ṣe fíìmù Ara nínú fíìmù Ara yẹn ni àwọn èèyàn ti mọ̀ mí. ọmọ kan rí o. bẹ́ẹ̀ ni Ara láti ọwọ́ Wẹ̀mọ́lú Paul lọ́dún náà lọ́hùn àmọ́ kí tó ṣe Ara yẹn náà ẹ mọ̀ wọ́n pé sọ máa lọ location máa lọ fọ́díṣọ́n wọn ní mú ẹ èmi máa lọ gbà yẹn Sùúrùlérè níbi kan láti máa ń pàdé ní Sùúrùlérè Winnie's wọ́n pè bẹ̀yẹn ní Winnie's so bẹ́ẹ̀ ló ti máa lọ ẹ lọ wò pé ta ló ń ṣiṣẹ́ producer wo ló níṣẹ́ lọ́wọ́ ibo audition ti ń ṣẹlẹ̀ wọ́n máa ń paste notice ẹ wo kò easy ẹgbẹ́ mi wàá gbaṣẹ́ gan wàá débẹ̀ mo ti lọ ṣiṣẹ́ kan rí tó yẹ pé mo ṣiṣẹ́ yẹn fún ọ̀sẹ̀ mẹ́ta àgbà tí máa fi lọ wọ́n fún mi lẹ́nvílọ́pù àgbà tí máa fi ṣe bóyá bíi 3,000 ló wà nù. náírà. I'm telling you. tí ẹ wá ń gbà ń báǹkì ń gbà kan. mo sunkún délé ni mo rò pé ṣé kìí ṣe pé mo ti ṣe mistake lẹ́mi tó yẹ pé mo níṣẹ́ gidi lọ́wọ́ mo ti ń gbowó gidi mo rò pé ṣé kìí ṣe pé mo ti ṣe mistake kí lè ìgbà yẹn kẹ̀rẹ̀ mo ti ní mọ́tò mo ti ń dá gbé mo ti ń gbé 3 bedroom flat mo ń sanwó ilé mo san ọgbà ìwòye tó ń fún mi 3,000. bẹ́ẹ̀ ni wọn ò tún ní fún mi ní yàrá nínú mọ́tò mi ni máa ń sùn wọn á tán AC mọ́jú tó bá di àárọ̀ máa lọ máa bẹ̀bẹ̀ àwọn tó bá ní yàrá pé kí n bá lè wẹ̀ nínú bathroom wọn so ẹ wo aṣáàdúpẹ́. eléyìí tẹ́wọ́ tójú wá rí ọdún wa ni ẹ wá hìtì stardom yẹn níṣẹ́ tíátà Yorùbá tẹ́wọ́ ẹgbẹ́ wọn bẹ̀rẹ̀ sí fà lọ́tún tó wá dowó tó dọ̀rọ̀. Ara ni nínú fíìmù Ara yẹn Ara gangan ni Ọlọ́run ti gbà fún mi because lẹ́yìn ìgbà tí fíìmù yẹn jáde ni àwọn producer tó kú ṣẹ̀ṣẹ̀ wá ríṣẹ́ ńláńlá iṣẹ́ gidi gbà so I think that was in
2000 and I'm not so good with dates, but I think that should be 2003, 4 thereabouts. Ẹ ṣáà gba 3,000 mọ́. Ṣé lẹ́yìn ìgbà ẹ wo iye náà go easy bá ṣàdúpẹ́ kì í ṣe pé àwọn producer ṣé mo pípa yẹn àwọn producer máa wò pé táwọn bá pè ẹ́ síṣẹ́ wọ́n ń ṣe láǹfààní ni. Bẹ́ẹ̀ ni because ó ṣe dé ìwọ ló ń wórúkọ so wọ́n fẹ́ script by in fact ṣe fẹ́ gbọ́ tí bá rí iṣẹ́ gidi gbà gan-an mi gan-an máa ti fi sọ́kàn pé wọ́n lè máa sanwó fún mi o kọ́lọ̀ ṣàgbọ́ àdúrà mi kí iṣẹ́ ìta káyé rí mi kọ́ gbà so I was even more about like good jobs and the name yes. So èèyàn tí ọ̀rọ̀ káàkiri àgbáńláyé a sọ pé léèní pé ẹ máa gbádùn wa dáadáa a ṣẹ̀ ń mẹ́yẹ bọ̀ lápò ni o ẹ wá ní sùúrù ẹ jókòó dáadáa ìyá wa nígbà tí torí wọ́n ní nídìí iṣẹ́ tíátà yìí béèyàn bá ń ṣe náà tí ò bá tí ì máa ṣe tiẹ̀ fún rẹ̀ kó máa pòdúùsì kó máa gbé jáde lọ́lọ́kan òjọ̀kan òkìkí yẹn kì í fi bẹ́ẹ̀ tóbi rẹpẹtẹ ọjọ́ ìlẹ̀ àṣetì ìgbà ọlẹ́ lẹ́bẹ̀ sí ń dáná tí náà tẹ́ ń gbé jáde. First movie tí mo wọ́kọ̀ ṣe àkọlé ẹ̀ jẹ́ Abímbọ́lá ní first movie and that was in 2009 if I'm not wrong. 2009. Bí ọdún 5 lẹ́yìn tí àrà jáde. Bẹ́ẹ̀ni because mi ò tètè bẹ́ sí production mo fẹ́ mọ. Fẹ́ mẹ́nu ẹ̀. Bẹ́ẹ̀ni. Fẹ́ mójú lẹ̀ dáadáa. Bẹ́ẹ̀ni. Tó wá dowó ṣé mákẹ́tà ò jẹ́ yín lówó. Àwọn jẹ mí lówó. Ṣé wò fi Mrs. Comey? Wọ́n fi mí sí sculpt náà gan mi ò rówó mi gbà tán lórí fíìmù yẹn. Mo kọ́kọ́ drag marketer yẹn mo ṣe wàhálà mo ṣe kódà gan mo report tẹ̀lé EFCC because ó fún mi ní bounce check ẹ̀dẹ̀ mọ̀ pé it's a criminal offence. Mo ṣáàṣì àwọn èèyàn ṣáà ń bẹ̀ mí pé industry tó wà àṣà ní sùúrù ni òun náà ṣàpadà bẹ̀ mí. Tí bá ṣe ń sọ̀rọ̀ ẹ̀ mi ò rówó mi gbà tán lórí iṣẹ́ ẹ̀. Òun jẹ gbèsè lórí ẹ̀rẹ̀ àbẹ́bí ló ṣẹlẹ̀. Ẹ wo kò yé mi o gbogbo àwọn mákẹ́tà lè máa bí àwọn mákẹ́tà àgbà yẹn máa bí. Ẹ̀yin náà ti di mákẹ́tà báyìí torí aya mákẹ́tà ló mọ̀ ààrẹ ẹ̀kọ́ ni. Ẹ bọ́ ọkọ mi ò ń ṣe bẹ́ẹ̀. Bọ́ àmójẹ́rì àwọn ìṣe bẹ́ẹ̀ lẹ́gbọ́n náà. Bẹ́ẹ̀ ni ọkọ mi ò ń ṣe bẹ́ẹ̀. àwọn ìṣe bẹ́ẹ̀ kó àtọ́bí lórí Abdulrasaq náà corporate. Ọkọ mi máa ń dúró lórí àdéhùn tó bá ti ládéhùn ẹ ti wà òkè. Àdéhùn làdéhùn. Bọ̀ mákẹ́tà tó ta bí Bọ́lá ń gbà yẹn ó fi ojú mi hàn èèmọ̀. Ṣé o pé iṣẹ́ ìta mákẹ́tà bá díù pẹ̀lú yàn tó bá wà careful ó lè má fẹ́ ṣiṣẹ́ ìmọ̀ níbi tó máa frustrate ẹ̀dẹ́ torí àwọn ẹlòmíì ló ń yáwó fi ṣiṣẹ́ yìí ni. Wọ́n ti ẹ̀ náà wọ́n fẹ́ ju yàn sùn pé ẹ̀bọ̀n lọ ní báyìí mọ́ ó yájú sí ẹ̀bọ̀n lọ ní báyìí mọ́ wọ́n ṣe olóòfẹ́ yìí. Wọ́n lè ọ̀nà wọn ṣe rẹ̀ fún mi wọ́n lè blacklist èèyàn wọ́n lè wò pé ẹ má lò mọ́ sọ producer tó bá wà ní fíìmù gan wọn ní fẹ́ sí poster wọn tẹ ní fẹ́ sí trailer ẹ wo. Níjọ́ tí wọ́n ṣe Làbákẹ́ olódodo ni àbí olódodo bẹ́ẹ̀ ìmúra yẹn lágbára ó ga jù ó kẹjẹgbẹ ó bù àyà torí ẹ̀ lọ ṣe jí fóònù mi. olófà bẹ́ẹ̀ èyí tẹ́ wọ́n ń ṣe tafàtafà àbólẹ̀ ti rí kọ́nsẹ́pìtì èrò ẹbọ ló ti wá. ṣé mo pé wọ́n ní tá bá ń bọ̀ ká múra bíi warrior. Wọ́n ti sọ fún yín tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ ni so tẹ́yìn náà bá rí ìmúra mi ẹ̀ mọ̀ pé ó lé ńlẹ̀. Ó lágbára yìí ó lé ńlẹ̀ wọ́n ṣe sọ́dọ̀ ní. In fact mo múra bíi jagunjagun warrior ni pé yes mo jagun mo dẹ̀ ja ogun Àjàyí àmọ́ wọ́n á gbé fóònù mi lọ. A sọ̀rọ̀ débi fóònù náà a sọ̀rọ̀ débi fóònù wọ́n ìmúra yẹn ó fẹ́ tẹ́lù àtàṣọ àti fìlà àti gbogbo ẹ̀ tẹ́ẹ̀kan dúdú yóò fẹ́ tẹ́lù. Gbogbo ìmúra yẹn á fẹ́ tó bíi 5 to 6 million naira. 6 million. Bẹ́ẹ̀. A jẹ́ pé Ìyábọ̀ Òjó èèyàn kan tó súnmọ́ yín dáadáa ni o. Bẹ́ẹ̀. Kí làjọṣepọ̀ yín? Ọ̀rẹ́ mi ni apart from the fact pé ó jẹ́ colleague ọ̀rẹ́ mi ni Ìyábọ̀ àwọn ọmọ wa náà ọ̀rẹ́ ni wọ́n so we're quite close. Àwọn ìgbọ̀nsẹ̀ tí ń ṣọ̀rẹ́. Bẹ́ẹ̀ ni so we're close. Ìyábọ̀ náà dẹ̀ máa ń support èèyàn so mo ò tiẹ̀ mo yọ̀ pé I had to go all out to Ìyábọ̀ because nígbà tèmi náà ṣe tèmi náà fíìmù mi tí mo gbé jáde sí sinimá last year tí àkọlé ẹ̀ ń jẹ́ Thin Line òun náà ó dúró tì mí àjọṣe content àjọṣe gbogbo ẹ̀ so nǹkan wọ́n pé wọ́n dẹ̀ ní mi mọ̀ báwọn Yorùbá ṣe máa ń sọ but one good turn deserves another. Ẹ bá mi sọ òwe Yorùbá. Bí yẹn bá yín ni yíyan lè ṣe mi bá ti lè ìwọ náà dá padà. Ó dá padà ẹgbẹ́ ayé ń gbọ́. Bẹ́ẹ̀ni. Pẹ̀lú ìmúra tí yẹn ń ná bíi 6 million 7 million sí. Ìmúra tó ó kàǹkà díṣù dáadáa. Ẹ rí bí tá a ti ṣe fídíò yẹn ní Igbó ni ẹ rí bí tí mo ṣe go ẹṣin yẹn. Bẹ́ẹ̀ni ó wá di kútùpà ṣé ẹ̀ gbápò dání ni
torí jáde gbọ́dọ̀ lápò ìyíbá rí kékeré ni mo ọfà àbí kílì bó àti àrò mú bá fóònù tẹ́wọ́ tó kó lọ ń bẹ̀ bolẹ̀ kó sínú àpò. bí èmi lọ lò fún mi àwọn ọ̀tá. bẹ́ẹ̀ ni kọ́lọ́ máa mú wa ṣe mọ̀ pé tó bá súnmọ́ yàn ló máa fẹ́ lò fún. ṣùgbọ́n ká ṣòdodo. ṣe ni bí Samson ṣe lágbára tó ṣe pé kiri lọ lò fún ṣé dìlà ìlàkọ́ tó gérun ẹ̀ bí èmi lọ lò fún. ṣùgbọ́n ká ṣòdodo ìmúra yẹn ìmúra tó lágbára yẹn ni ẹ mọ̀ dùn wò ni pẹ̀lú ògbọ́lọ́ ṣe rí ìtàn ṣe yẹn wọ́n ṣe ra wọn ní o àtòṣì àtàrùn àti wàhálà àti ìdààmú ẹ̀yìn ló ṣe kí ni ló kó lọ. èmi tí ẹ ń wò pé wọn ò jí pé bóyá ni ẹ kò bá mi mú dání ni. ó tọ́jú ẹ̀. bẹ́ẹ̀ ni pé so sísá ti wà lórí ètò bóyá tó bá ń wò wọ́n lè bá wa kó wá sí ètò mídíà. aya wa mọ̀mọ́ wa ẹ wo kámẹ́rà ẹ ó yẹ sọ fẹ́ nìyẹn ìpè ó ló lè ẹran jẹ́. mo fẹ́ fàsìkò yìí sọ pé mi ò pè yín ló lè o mo nígbàgbọ́ pé ẹ bá mi tọ́jú fóònù mi ni so tẹ bá ti ń wo ètò yìí ibikíbi tẹ bá ti ń wò ẹ dákun ẹjọ ẹ ṣáà bá mi kó bọ̀ ní AK Media ẹ máa rí award a máa fún yín ní nǹkan. nǹkan wọ́n gbà kankan. bẹ́ẹ̀ ni ẹ gbà nǹkan because kò easy ṣe rí kó tẹ ṣe ń pa it's not about pé iye tí fóònù yẹn jẹ o gbogbo àwọn dọ́pẹ́ bẹ́ẹ̀ ni ẹ tó dẹ̀ mú kò lè ta dáadáa. kò ṣeé tà. kò tiẹ̀ ṣe tà. kò ṣeé lò. So màá tún wá lose gbogbo contact yẹn so ṣé kò bẹ́tà kọ́ ọ̀rọ̀ bá mi dá padà ẹ bá tẹ̀ ti dá padà ẹ tẹ̀ ní ìdàtẹ̀rẹ́ anybody ẹ kàn ṣáà wọlé reception fi envelope ẹ kó fún receptionist ẹ ní ìsọ Mercy Aigbe ẹ bá ti rí ẹ fi account yín síbẹ̀ a máa fún yín ní reward. tó òun náà lè ti gbọ́ yẹn wọ́n ní àwọn òpè yín ló lè ó lè jábọ́ sílẹ̀ kẹ́yìn kan bá kà fóònù yìí pọ̀ wọ́n sì bá kẹ́kẹ́ bá wọn kó pé kẹ́kẹ́ bá wọn kó dání ẹ wá sí AK Media ń bí méjìlá ńlá wa o 15 ṣe ń sọ́tọ́ ni ẹ mọ̀ rí àdírẹ́sì wa lẹ́yìn ètò ẹ wá síbẹ̀ wá kó wá pẹ̀lú ògbọ́n á dà padà fún ọ. ká bá wo iṣẹ́ tí ẹ̀ ń ṣe yìí ní méní méjì fíìmù ti di mélòó lónìí. ṣé tèmi fúnra mi ti produce ẹ̀ tó jẹ́ tí ń gangan. a ti máa lọ bíi méje 7 or 8 ṣe Abímbọ́lá Ọ̀sán Àsọmọge Benin Gucci Girls Comfort Adamodade Thin Line be 6, 7 or 8. láàrin bí 21 years ẹ ti ń ṣeré yìí. bẹ́ẹ̀ it's more than 21 years. ṣé ẹ̀yin lẹ mọ̀ọ́mọ̀ ṣe ní díẹ̀ bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni mi máa ń like take time mi n fẹ́ rush because ṣe mo dynamics máa ń change terrain máa ń change so gbọ́dọ̀ like study mi ò ń rush sí inú production because bá fẹ́ produce mo máa ń excellence ni máa ń aim fún. kò kẹsẹ̀ járí kò ṣe dáadáa. bẹ́ẹ̀ tó ọ̀rọ̀ kan tí àwọn èèyàn ń fà káàkiri ìgboro kọ́nà ọba kí ó ṣàánú wa wọ́n ní Mercy Aigbe bí ó bá ṣe pé ó fẹ́ ṣe lọ́ńṣì kan bí ilé ò bá jó fóònù ó jí fóònù lọ ìgbà kan nílé mọ̀mọ́ jó ìgbà kan ní dúkìá sọnù eléyìí wọ́n ní bóyá mú ṣe nǹkan ni pé wọ́n fi ń jáwé ọlá wọ́n fi ń ṣẹ́gi ọlá ni kí lè rí sílẹ̀. èmi ò sì wá gbọ́ pọ́ sọ yẹn. ó wà lórí social media àwọn commenters. ẹ má máa gbọ́ nǹkan táwọn èèyàn. ẹ sọ fún wọn ẹ sọ bọ́ọ̀rọ̀ ṣe jẹ́ fún wọn. ẹ má máa gbọ́ nǹkan táwọn èèyàn sọ lórí social media because anything can happen it's not a big deal so. ilé lè jó. anything can happen. kọ́lọ́kọ́ máa fóònù pamọ́. ṣe fẹ́ gbọ́ kọ́lọ́kọ́ máa fi wá dára tí ó dá ni. Allahumma àmín Allahumma. It's just that because I'm a celebrity so people get to know but people go through things every day it's not a big deal fóònù jó ẹ̀mí ò sọnù now. àdúpẹ́. So yẹn ò ṣe big deal ẹ wọ́n máa gbọ́ nǹkan táwọn èèyàn bá ń sọ èmi ò tiẹ̀ wá mọ̀ pọ̀ ń sọ. àwọn sọ bẹ́ẹ̀. because nǹkan tẹ́mi kọ́ ń gbọ́ àwọn èèyàn nǹkan tí mo kọ́ rí ni pé sorry you find it and all that so. àwọn kan sọ bẹ́ẹ̀ tó bá fẹ́ ṣe nǹkan báyìí nǹkan kò gbọdọ̀ ṣẹlẹ̀ ni. lórí méjì péré nìkan kan gbọdọ̀ ṣẹlẹ̀ tí mo ti wà ní industry for over 30 years. bóyá bad blood ló ń ṣe wọ́n. ní mo ti wà ní over 30 sorry for over 20 something years. so lórí pé ilé àtẹlé kan ṣẹlẹ̀ báyìí ó ti di pé nǹkan kan máa ń ṣẹlẹ̀. tó máa ń sọ nǹkan kan ṣẹlẹ̀ ńgbà yẹn. àwọn kan gbé yẹn káàkiri ṣùgbọ́n nínú ẹ̀ láti rí pé Thin Line náà ó gba nomination nu. ṣebí inú ẹ̀ náà láti rí pé èmi fún ara mi gba nomination nínú fíìmù tí mo ṣe Farmer's Bride AMVCA. ṣebí inú ẹ̀ náà ni fíìmù mi ti wà ní #1 lórí Netflix Adamodade. Wow. So why are we focusing on the negative? Like nǹkan máa ṣẹlẹ̀ yẹn ó sure life is ṣé ní báwo ló ṣe máa ń sọ ọgbọ èmi tó wọ́n máa gùn gan. ojú ẹ̀ ní láti rí. it's just normal but àdúrà tọkàn wọn máa gbà ní pé gbogbo whatever it is tí ó bá máa wá sọ́dọ̀ wa kọ́ lọ́wọ́ máa gbé wa borí and then àwọn nǹkan tó ṣẹlẹ̀ gan ṣe big deal nígbà tí ó ṣe pé bóyá èèyàn ṣàìsàn
àbẹ́yàn kú àbí kìíní fóònù sọnù yẹn wá ní pé nǹkan ṣẹlẹ̀. àwọn ló ń kàrá mọ̀. èmi gan ti lọ sí itri rí tí mo gbàgbé fóònù mi sórí tray. ṣé ẹ ti rí padà. ní ọdún náà lọ́hùn ní how many years ago. ṣé ẹ rí padà ńgbà náà lọ. bí ibùdó ti fẹ́ rí ṣé ẹ wá jẹ́ big deal àmì yẹn tó sọ fóònù lórí. àárín ilé pẹ̀lú ògo Ọlọ́run. eléyìí wọn jẹ́ eléyìí sẹ́yìn. wọ́n tọ́jú ẹ̀ ni. wọ́n bá mi tọ́jú ẹ̀ ni bí èmi ló careless wọ́n bá mi. nígbà tí ẹ sọ kí ni ẹ fún yín ní ojú agbójọ́ náà lọ́hùn a rí pé akàkà lórí ibẹ̀ bó kí ló wá sọ́kọ̀ nígbà tí ẹ ń rò. ṣẹ́mi ò ṣe action kankan fídíò tẹ̀lé ṣe rí pé mo ṣe action. n kò pé fóònù méjì kí ló ṣẹlẹ̀ báwo ló ṣe rìn. tá mo ṣe. báwo ló bẹ́ẹ̀ni pé mo kàn ń lálàá bẹ́ẹ̀ni pé fíìmù bẹ́ẹ̀ni pé à ń ṣe fíìmù pé fóònù méjì tábàtì ẹ̀ lẹ́yọ kan màá ò pò kí bóyá bọ̀ méjì bẹ́ẹ̀ yẹn. ẹ káàbọ̀ sí ilé wa. ẹ ṣeun gan mo dúpẹ́. ẹ káàbọ̀ sí ìlú wa. ẹ ṣeun gan. òwúrọ̀ ẹ̀ kan nílé àrùn yẹn gan. ẹ ṣeun. ẹ̀ríkẹ́ mo mọ ọba lé lára. bẹ́ẹ̀ni. mo mọ̀ ọ́ lé lára ẹ̀hẹ́n kàwù mi ni wọ́n. kàwù mi. mo ní ìgbéyàwó tuntun ẹ̀sìn tuntun ẹdẹ Mẹ́kà ọ̀fẹ́kẹ́ lọ́gán mo sì ń. mo sì àti Kẹ́mi Afọlábí mo sì ń mo tún jọ àtò ẹ̀ sọ̀ láyọ̀ Kẹ́mi kò ní wà mẹ́rin náà bó ló ṣe rí ẹ̀sìn tuntun ìgbéyàwó tuntun ayé tuntun. nǹkan tí mo yàn nǹkan tí mo fẹ́ tí mo nífẹ̀ẹ́ sí òun ni mò ń ṣe so ó dùn mọ́ mi. ó dùn mọ́ yín dáadáa. bẹ́ẹ̀ni. gbogbo ìta máa ń rí bàbá yìí jẹ́ntu ẹ̀gbọ́n mi jẹ́ntu wòye sọ̀rọ̀ àwọn àti pé àwọn náà wọṣọ wọn ṣe bí obìnrin wọn ṣe gbẹ. wọn ṣe tí o alájì ò ṣe tí o tẹ bá ti bá wọn ṣiṣẹ́ one on one tẹ bá wọn wà lórí set one on one ẹ mọ̀ pa wọn lọ wà in charge wọn ṣe ń tọ́ ń tì èmi torí pé mi kàn máa ṣe àlàwọn yẹn ṣe máa rò pé kìíní kọ́ mọ́ fojú àyípọ̀ èèyàn dáadáa ní kàwù mi kí ló tẹ̀lé. èèyàn dáadáa ni wọ́n bọ̀ mú kàn máa ń gbà mí ti bá àwọn èèyàn máa wò pé Mercy ló ń ti ọkọ ẹ̀ kó máa ṣe kínní mọ̀ wò pé ọkọ mi wọ́n jẹ́ èèyàn tó yẹ pé wọ́n wà very determined and then ajọ́ máa ń ṣiṣẹ́ pọ̀ ni so tó bá ti wò pé and then is a marketer wọ́n máa ń ta ọjà ni so tó bá ti wò pé kínní ṣé tá bá ṣáà ti ṣe ó máa lọ. ó máa ta ọjà wa because èmi fẹ́ tà kò sí wàhálà ìgbà mí nǹkan tí bá jókòó tí bá ní ìwò rẹ mọ́ ní ta lọ́jà tá máa tà because he's inborn he sells he knows how to sell he knows how to distribute. ó nà ní wọn àmọ́ ṣòwò bẹ́ẹ̀ni olówó ni wọ́n sọ àwọn gan ló máa ń jíjà mi lọ́mọ ọkọ̀ jẹ́ kí ṣe lè ṣé kí a ṣe lè àwọn concept mi gan ló máa mú wá. so sì ń dowó. ó dowó alihamudulilayi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. àdúpẹ́ fọlọ́ ẹ̀sìn tí wọ́n á gbọ́ bó lè ṣe manage Christianity to Islam bó lè ṣe ń ṣe. mo ní ọkọ mi wà very supportive ẹmọ àwọn náà ni wọ́n dẹ̀ put me through I'm also a very fast learner so ìfẹ́ ni o hope bẹ́ẹ̀. ìfẹ́ ni o kéèyàn tó wọnú Islam pẹ̀lú ọkọ èèyàn ìfẹ́ ni o àbí ìfẹ́ kọ́ ni. ṣe ìfẹ́ ni o but kì í ṣe pé bóyá ọkọ mi ní dandan mo gbọ́dọ̀ ṣe. àní ìfẹ́ lè fi gbà fún wọn àbí bẹ́ẹ̀ kọ́ ni. ìfẹ́ ni àti pé èmi kan fúnra mi when it comes to religion mi ò ń ṣe tó really wà very strict ṣe mo believe pé Ọlọ́run kan là ń sìn bákan ṣe ń sin Ọlọ́run ni ló yọ ṣọ̀tọ̀ọ̀tọ̀ mo believe pé àti Muslim àti Christian Ọlọ́run kan là ń sìn. àmọ́ ọmọ ṣe ni ẹ já wo fún àwọn ṣe ti ṣe sẹ́yìn ẹ ṣe tipẹ́tipẹ́ ẹ wò lè wò náà ẹ wò. Like my admission letter be that year. I dey go Gidis. I dey go last Gidis. Ireko. You mean say that this paper go carry you go Lagos, go school life? Say, now this one na my admission letter to go University of Lagos here. Osamu say, we say baba, we say negbonya, we say obuyi o. USA bàbá o. What's your name? Osamu say, this na paper. No money. No money. Ẹni tí a rí iná ẹ̀rẹ́ǹtà kò sọ́kọ́ kó lọ́n bá fi oríjì wọn. Àmín. Èyí tí a wò yìí ṣé bó ṣe rí ngbà náà lọ́hùn kẹ́ tó wá sí University of Lagos ni àbí fíìmù lásán. Fíìmù lélẹ̀ yìí Èkó ló bí mi sí Èkó ni mo dàgbà sí
ṣùgbọ́n nǹkan tó ń ṣẹlẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ lé ni o. Bẹ́ẹ̀ni Sherry, as a filmmaker, one thing tí mo máa like láti ṣe ni pé kí n máa sọ stories tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn lè connect to, tó lè relate. Bẹ́ẹ̀ni stories tí wọ́n lè wò pé èmi ló ń bá wí o, èmi ló ń bá wí o, wọ́n lè feel is reality. Ó ṣẹlẹ̀ sí mi. Bẹ́ẹ̀ni wàá dúpẹ́ ó ṣẹlẹ̀ sí mi náà. ó dàbí fíìmù Adamudadi náà bẹ́ẹ̀ alhamdulilayi ó dàbí fíìmù Adamudadi mo yé of recent èèyàn kan fíìmù ṣe ló dàbí pé story ẹ nìyẹn bẹ́ẹ̀ ni kó sọ story ẹ fún mi òun ni mo fi ṣe film, so a lot of people can relate to it. So tẹ́ bá wo ilé ìsìn ẹ rí pé àìmọye àwọn ọmọ tó ń admission tí ò sí táwọn òbí wọn ní tí ò ságbára rárá ipa láti fi tọ́ wọn but. àwọn tí ẹ gbọ́dọ̀ tẹnubọ̀ bẹun ṣùgbọ́n adúgbò lọ́wọ́ bá aláwọ̀ tí ó ní kí àríṣe ń gbà náà lọ́hùn kò ṣe tẹnubọ̀ ṣe rí ilé ní social media ti di ayé wa, ó ti wà nù ṣe wa, ó ti wà nù ọ̀rọ̀ wa. Tá bá ní pé kíní kan lórí social media tá bá kà á kún àbí tá bá ní kò rí bẹ́ẹ̀ ó lè mọ̀ fẹ́ jáde rárá ṣùgbọ́n tá bá jáde pé kò rí báyẹn o ó máa ń sàn láìpẹ́ ìrànlọ́ sọ pé wọ́n ní ìgbéyàwó Kàwùmí àti Alájà Mercy Aigbe wọ́n ní ó ti ń jó belebele ó ń jó belebele ilé nǹkan máa gbóná ti rí. Ó dà pé ìmọ̀ láìkí wọn kà. Àbí ibi tí ìnájà wà ní ìnájà ni. Ẹgbẹ́ nítorí ebi ò tiẹ̀ ka comment. Ṣé rí nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo understand pé public figure ni mi but there are just some things that I want to keep private. Kí ẹ̀ ní fẹ́ sọ pa ẹ̀. Mi feel pé mo fẹ́ máa ro ẹjọ́ lórí àti kúrò lórí ìgbéyàwó mi ti ní a lot of publicity already. Jẹ́ ká focus lórí iṣẹ́ mi. Ìfẹ́ máa nǹkan tó bá mú anybody ní kò sọ tó bá yẹ pé lórí ìgbéyàwó tó bá yẹ pé lórí iṣẹ́ mi lè bẹ̀rẹ̀ sí màá tètè jẹ́ kẹ́ mọ̀ pé kò rí bẹ́ẹ̀. Ẹ ń nà yẹ dáadáa. Bẹ́ẹ̀ni ẹ sọ bó ṣe rí lórí ìgbéyàwó nǹkan tó bá mú anybody ní kò ṣe because right now mo feel pé mi ò owe anybody. Mi ò dẹ̀ ní láti rojọ́ lórí ìgbéyàwó mi mọ́. Tẹ́ bá dẹ̀ wò dáadáa ìgbéyàwó mi fún rẹ̀ gan superstar ni. Ó ẹjọ́ ti pọ̀ jù lórí already. Wọ́n ti mọ̀ káàkiri àgbáyé. So yẹn wà okay. Ó yá ẹ jẹ́ kí mi á sáré bẹ̀rẹ̀ gbèrè ibi ọkọ̀ méjì sí. Aya Diona ẹ pariwo kí ni ó fẹ́ tó bí ọdún mẹ́ta méjì kan tó wá rí. Èwo tún ní ọdún mẹ́ta méjì. Aya Diona èmi náà fẹ́ mọ Diona láì mọ̀ pé àṣẹlẹ̀ mi gan ni Diona ń gbé. Ó yá mo ń gbádùn yín ẹjẹ́ àjọ sọ lónìí. Kí lẹ fẹ́ mọ̀ báyìí? Ṣé Diona Kàwùmí náà ni Diona? So mọ̀ bóyá Kàwùmí ni. Alhamdulillah àdúpẹ́ àwọn àlọ́ la tó ṣe. Ṣé bàtí mọ̀ yẹn? Mo láwọn àlọ́ la tó ṣe. Abẹ́ẹ̀kọ́ nínú ilé ayé yín abẹ́gẹ̀t àbí iye tí obìnrin sábà máa ń rí òun náà ni wọ́n kéde ní domestic violence. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin ti là kọjá ẹlòmíì náà ń là kọjá lọ́wọ́lọ́wọ́ yìí fáwọn tó ń là kọjá ibi tẹ́ ti gbà kọjá rí ni abẹ́ẹ̀kọ́ kí ni ìmọ̀ràn fún wọn? When is that time to leave? Mo máa ń sọ ṣe rí we keep talking about domestic violence and abuse in marriage. When you face such, please leave to live. It's very important. You can leave and seek help. Ẹ lè lọ therapy, ẹ lè lọ bóyá ìyọ̀kan ló ní anger issue ni. But as at that point, tí kíní yẹn ṣì ń ṣẹlẹ̀ tó dẹ̀ wà consistent, just go. Ṣé gaya? Bẹ́ẹ̀ni, because àìmọye àwọn èèyàn tí wọ́n ti lose ẹ̀mí wọn lórí pé wọ́n ṣì ń jókòó síbẹ̀. Lórí because tó bá tìyàn ṣubú ibi tó bá ṣubú sí lè sọ dẹ̀ lè control ẹ̀ tó bá forí gbá ńkọ́ tó bá gbàbẹ̀ sọdá ńkọ́. So mo máa ń sọ fáwọn èèyàn pé tó bá ti ń become physical even at times of mental abuse gan you leave because mental abuse gan gbà mí ní lè wà productive in fact ó lè wreck life èèyàn. So whatever form of abuse tó bá ti ń pọ̀ jù just leave. Tẹ́ bá ṣí fóònù báyìí tẹ́ bá lo fóònù tẹ́ bá rí ibi tójú ti wú èmi rèé kí lè máa ń feel nígbà yẹn tẹ́ bá báyìí lè máa ń feel. Ṣé ní èmi rèé nínú fíìmù? Tẹ́ bá wo náà fóònù yín sójú àwọn fóònù tẹ́ pé fàyè tẹ́ ti gbé sí tó tó kọjá. Gbogbo àwọn yẹn mi ò ní àwọn ọmọ ẹ lórí fún. Ẹ̀rọ ẹ̀dẹ́ fi jọ ẹ̀rọ fi jọ nìkan Bọ́lá Tinubu ni ó ní social media I don't look at it it abuse me tire ṣé òun lè fi jọ ní àbúrò lóye jẹ́. Lórí social media ti tèmi mo máa fi ń tajà ni mo fi ń ta fíìmù mo fi ń ta nǹkan tí mo lò as bí office tí mo fi ń ṣe business ni so nǹkan tó bá ti kọjá yẹn
mi ò. So wọ́n sọ pé ó ṣe kíní kan wọ́n ló rí kíní kan. Because èèyàn gbọ́dọ̀ máa censor nǹkan tó yàn ń gbọ́ tó ń wò lórí social media generally. Ṣé kí èmi náà mọ censor ẹ̀ báyìí? Ẹni journalist lẹ́yìn ṣá èyí máa wá. Gbogbo ẹ̀ lèmi fẹ́. Ẹ máa wá story káàkiri. Lẹ́yìn Thin Line kí ló kù kí ló kàn kí là ń ṣe lọ́wọ́ báyìí. I'm currently working on my YouTube movies because I'm going to launch my YouTube channel very soon, and then inshallah December yìí ọ̀sásàn padà bọ̀ fíìmù tẹ̀wé ń padà bọ̀ ní December. Ṣé ní síríìsì ni àbí ní fíìmù ní sinimá ńlá? Bẹ́ẹ̀. Bọ́gẹ̀ṣẹ̀ yóò fẹ́ tí ló báyìí. Ẹ wo Thin Line gan èlò lẹ́rọ pé bọ́jẹ̀tì ẹ̀ jẹ́ Ádámọ̀dádé èlò rẹ̀ ṣe wo Ádámọ̀dádé ṣá èlò lẹ́rọ pé bọ́jẹ̀tì ẹ̀ jẹ́. Àṣà ni wo ebi èlò ni ó fẹ́ tó. Ẹ wo bọ́jẹ̀tì sinimá film máa ń pọ̀ kí tiẹ̀ sọ bóyá tàbára àwọn investors. Ó wà pẹ̀lú ògbọ́lọ́ ó wà. Kí lẹ rí? Mo ní sponsor wà pẹ̀lú ògbọ́lọ́. So bọ́jẹ̀tì àwọn brand ni. Bẹ́ẹ̀ ni àwa rí invest ẹ mọ̀ pé collaboration ni industry need right now. Báyìí sí. So tàbá ti rí àwọn tó bá fẹ́ collaborate we are all good, and collaboration ẹ lè má gbowó lẹ lè lóòótọ́ ẹ lè nígbà ẹ lè láwo. There are so many ways that you can collaborate with us as filmmakers. Àwọn náà lè kún yín. Ekebi dáná lè kún yín. Bẹ́ẹ̀ni. Àjọ kọ́ wọn lọ́kọ́. Ó lè jẹ́ pé equipment, ó lè jẹ́ pé kíní, so there are so many ways. Publicity àwa mọ̀ pa mi dáadáa. Bẹ́ẹ̀ni ti collaboration fi lè wáyé, but budget is a big budget film, large casts, different locations, so you know it's a film to watch out for. Àwọn èèyàn tí ń bèrè ẹ̀ ti pẹ́ ó ti wá tásìkò ń síta. Ẹ̀yin làwọn èèyàn ń wò, ẹ̀yin ni wọ́n rí Mercy, wọ́n rí Ìyábọ̀, wọ́n rí gbogbo yín báwọn. Àwọn ṣàkọ́ tán wà lẹ́yìn ìtàgé, àwọn tẹ́rì kí ni iṣẹ́ tiwọn sọ́jà ìwúlò ní iṣẹ́ tẹ̀ ń ṣe. Àkùrù kí ni iṣẹ́ wọn náà. Àwọn gangan ló wà most important too, because àwọn ló ń ṣe ọbẹ̀ tá à ń jẹ tí everybody ń jẹ. Àwọn gan ló ń jẹ́ káwọn èèyàn máa rí wa. Bẹ́ẹ̀ ni àwọn ní bí engine room. Àwọn ní bí mo ṣe wà mi ò fi crew mi ṣeré, because àwọn ní engine room nǹkan tó bá yà fún wa la máa gbé síta. Bàbá yà kú yà bá lè ṣe fẹ́ gbé síta, bàbá náwó tẹ́ bá ní crew tó dáa táwọn crew yóò máa ṣiṣẹ́ bó ṣe ẹ̀kọ́ ṣe rubbish lẹ máa yà. So àwọn gangan ló ń jẹ́ kó máa ríru àwa yìí gan, so àwọn gangan ní superstars. Tí a gbọ́dọ̀ mọ kí. Bẹ́ẹ̀ni, because àwọn ní mo lè ní àwọn ní afọbajẹ, ṣé wọ́n yẹ máa sọ nìyẹn? Bẹ́ẹ̀ bí afọbajẹ àwọn gangan ni wọ́n crown nù. Àwọn náà wọ́n wà ní ẹ̀yìn ìtàgé tó ń ṣe dáadáa láàrin àwùjọ láti ọ̀dọ̀ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ wa arábìnrin Yọ̀sọ́lá ọmọ Akíndẹ́jú ọmọ olówó yọ̀gọ́mọ̀ àyà àṣekú ní káfílẹ̀ ìkáfíkì ẹ bá èyí báyìí èyí kan lóyún mọ́mọ́ mi dára ẹ̀. Ẹ ṣeun, mo dúpẹ́ o, ẹ ṣeun gan-an. Aṣọ yìí rẹwà púpọ̀. Ẹ ṣeun gan, mo dúpẹ́ o. Iléeṣẹ́ yìí ò ní jóná o. Òkè lẹ́wọ̀n máa lọ. Lágbára ọlọ́pọ̀ nǹkan tẹ́ bá dáwọ́ lérí gbogbo ẹ̀ la máa yọ bí sí rere. Àlékún owó, ọlá, àlàáfíà, ẹ̀mí gígùn Ọlọ́run á fi bọ́ yín o. Ẹ ṣeun gan, mo dúpẹ́. Wọ́n yẹ kí ẹ ní ojú ti rí ọ̀pọ̀lọpọ̀ ojú ti rí nídìí iṣẹ́ yìí. Kémi náà sáré sí ìbò. What are the gains and what are the pains so far? Ọjọ́ mọ́ lè gbàgbé nídìí iṣẹ́ yìí. Tinú yín dùn jù. Akẹ́kọ̀ọ́ fẹ́ fi kíní yìí lẹ pé subhana rabbika èmi ò ṣe mọ́. The pains, let me start with the gains. Gains, yeah. The gains is that I am here, I'm Mercy Aigbe. To God be the glory. Bẹ́ẹ̀ni. Yín bínú bá. Ka omi ẹ máa ti bínú. Ṣé mo pé Mercy Aigbe ti di brand? Adeoti náà brand ni. Mo mọ̀ pé brand náà na Adeoti, bọ̀ ṣé mo Mercy Aigbe. Ẹ mọ Bremo náà Ibrahim Adeoti. Bẹ́ẹ̀ni. Ọ̀rẹ́ mi dáadáa ni. Àjọ lọ lọ́rin ni. Ẹ̀yin bàbá ọkọ mi. So pé ibi tí mo délé ni ọpẹ́ ni fọ́lọ́run. Kò sí at least kò sí ilé ẹbí mi mo fẹ́ sọ Yorùbá yẹn. What I'm trying to say is that kò síbi tí máa gbọ́ Mercy Aigbe táwọn ẹ̀ máa wọ̀ pé àtà ló ń jẹ bẹ́ẹ̀. Ọpẹ́ ni fọ́lọ́run. Kò síbi tí máa wọ̀ ń sìn tílẹ̀kùn àìmọye ibi tí máa wọ̀ tílẹ̀kùn máa ṣí tó ẹ pé náà yìí pípù gan tó bá dé bẹ̀ ilẹ̀kùn ò ní ṣí fún wọn. Alhamdulillah. So many gains ló wà níṣẹ́ yìí. That's why tuntun jẹ́ wípé gbogbo sacrifices tí mo ṣe nígbà tí mo bẹ̀rẹ̀ ni mo ń rí ìpẹ́ǹsì. So máa sọ fáwọn èèyàn pé gbogbo challenges tẹ́ bá rí, as long as tó bá ní passion for what you want to do, don't let your challenges discourage you. Keep fighting and keep pushing. Ó dàbí ìgbà kan. In fact, there's so many things ojú mi rí, but let me just quickly share one particular one.
mo lọ for audition kan nígbà tí mo ṣe bẹ̀rẹ̀ mo lọ for audition kan audition yẹn 4 stages ni 4 stages yẹn ìgbà yẹn gan mi rí lówó tí ma fi repo sínú mọ́tò a máa gbéra wa nu bus tó lè rè ni ẹni tó dẹ̀ ṣe audition yẹn mo gba fọ́ọ̀mù lọ́wọ́ ẹ̀ má ti mo gba fọ́ọ̀mù lọ́wọ́ ẹ̀ ẹ mọ̀ bí àwọn tó máa ní group mo gba fọ́ọ̀mù ṣe gbogbo ẹ̀ so stage 1 mo pass mo dé stage 2 stage 3 mo pass nígbà tí mo dé stage 2 3 yẹn ẹni ẹbẹ ni pé ó ti ń try láti toast mi bákan ṣe mo bí kò máa ní àyà lókè nǹkan kiri kan kiri ṣáwọ pé oníbàárà ẹ̀ mú. sáwọn olóyìnbó náà mo ṣe bẹ́ẹ̀ ni àròkó Yorùbá nìkan ni lọ́dọ̀ àwọn tẹ́rì. ẹ wo kò síbi tí yóò sì kó lọ ṣàánú wa so wà tí máa stage 4 mo bá tún pass stage 4 ó wá di pé kọ́ fún mi ní script mi bóyá bá pè mí sínú ọ́fíìsì ẹ̀ he was a big time actor ngbà yẹn ni producer ó ṣe fíìmù kan ngbà yẹn tó mílẹ̀ ó ti dolóògbé ń sinmi fẹ́ dárúkọ ẹ̀ Ọlọ́run foríjì bẹ́ẹ̀ so ó bá pè mí sínú ọ́fíìsì ẹ̀ wọ́n bá fún mi ní line méjì ẹ̀bi as in like script tó fún mi dialogue méjì pé bá ní character yẹn ni máa play dialogue méjì money but sorry sir this is not the character that I auditioned for and then if I'm doing waka pass why am I auditioning and I came 4 to 5 times for auditions ló bá ní director láwọn ọmọ mi pé so àwọn lè take chance yẹn láti fún mi ní role money but that was the essence of the audition now tó pé tẹ mọ̀ lẹ fẹ́ lò kò yí need kẹ́ máa audition ká máa wá ká máa ẹ máa dà wá láàmú náà ó bá ní ìtorí ẹ̀ lòun ṣe ní kí súnmọ́ òun pé tí bá súnmọ́ òun dáadáa tí bá ń bá òun ṣe wọ́n á ti mọ̀ mí so kò ní. kẹjọ mo ṣe wọlé wọ̀de. ẹ wo omi jábọ́ lójú mi lọ́jọ́ yẹn inú bí mi báyìí. ẹ̀tún wọn ti báǹkì. mo kọ̀ wò pé Ọlọ́run ọba ìgbà ìkẹrẹ mo lè ṣe máa ń hot mo kọ̀ mú yẹn mo kọ̀ yá dànù ní ilé mi nǹkan tí mo earn òun ni máa ṣe because mo ṣiṣẹ́ mo earn ẹ̀ ni àìmọye ìsùn máa dìde lóru máa ka script máa wo mirror máa ṣe báyìí máa ṣe báyìí máa ṣe báyìí àgbélùgbé sọ. bẹ́ẹ̀ ni mo ṣe wàhálà 4 days ọjọ́ tí ò ṣe po mo lap èmi àtọ̀rẹ́ mi lap dé bẹ́ẹ̀ ni nínú bus mo ní no is either I get what I earned or I don't do it at all mo kọ̀ ya kí mo kọ̀ sọ́nà nígbà mo sunkún délé ni nígbà tí mo délé báyìí mo lọ wá bí tí CV mi wà ní pé ó dá mi ò ṣe mọ́ ara ọjọ́ kan tí mi ò gbàgbé kúdíẹ̀ bẹ́ẹ̀ tí ẹnìkan ẹ sọ pé ẹnìkan ipò òun ló gbà yín níyànjú pé lọ ṣe Yorùbá náà ọ̀rẹ́ yẹn ń kọ́lé ni. mi ì fẹ́ dárúkọ ẹ̀. ṣé ẹ ṣì wà ṣá. àṣìwà àmọ́ mi fẹ́ dárúkọ. ẹ fẹ́ sọ fún mi ṣùgbọ́n ó dà pé gbogbo fíìmù àwọn àfíìsì ọwọ́ náà ẹ mọ́ ń wà bẹ́ẹ̀ dáadáa mi dé nǹkan kan bó la àjọṣepọ̀ yín. àjọṣepọ̀ wa ó dán mọ́ràn wa good. àtọkọ àtìyàwó. àtọkọ àtìyàwó ọ̀rẹ́ mi làwọn méjèèjì. so àyàwó nílẹ̀ gbóná wọn kí o ṣe ohun tí ẹ bá débi o ṣe tá a bá tó pè yẹn tún wálẹ̀ kan sí. yẹn ti di dandan. pẹ̀lú ògbọ́lọ́ AK Media family mi ni wọn. àdúgbò fọlọ́ bẹ́ẹ̀ni. àdúgbò fọlọ́ tó ẹ ṣeun oníyan ṣe ọlọ́bẹ̀ ṣe ọlọ́kà náà ṣe ẹ̀yin tí ẹ bá débi náà ẹ ṣeun ẹ kú àìbínú Adéyọmọkàsí ni orúkọ tèmi o ọmọọba ní sàárẹ̀ olú sàárẹ̀ gómìnà wálẹ̀mí ni ọmọ àjàlá ẹni ọmọ àjàlá ọ̀sọ̀ ọmọ ajíkànjé adéròmù ọmọ adéníyì lọ́jà àtòkù ẹjá lọ sí sàárẹ̀ o nílé bàbá mi níbi tí àràbí ọ̀sọ̀ ti ń jayé rẹpẹtẹ ó dàbọ̀.